Ìròyìn jákèjádò. Bàbá àti ọmọ jẹ májèlé ní Ebonyi. Bàbá kan tí orúkọ rẹ̀ jẹ́ Light àti ọmọ rẹ̀ tó ń jẹ́ Miracle ni wọ́n gbé ẹ̀mí mì lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ èébì. Oríta Ebèbè ní Abakaliki, tí í ṣe olú ìlú ìpínlẹ̀ Ebonyi, ni ìṣẹ̀lẹ̀ náà ti wáyé o. Àlàyé tí àwọn aráalé ṣe ni pé àwọn gbọ́ ariwo lọ́gànjọ́ láti igun ilé Light, àmọ́ àwọn rò pé ilé ìjọsìn àti ilé náà ni ariwo náà ti wá. Nígbà tí ilẹ̀ mọ́, wọ́n bá òkú Miracle lẹ́nu géètì àbájáde nínú èébì, wọ́n sì bá òkú bàbá rẹ̀ Light nínú ilé tóun náà ti bì kalẹ̀. Àwọn aráalé ní májèlé ni àwọn furasí pé wọ́n jẹ nítorí pé ìyàwó Light jí kúrò nílé ní àárọ̀ ọjọ́ náà kò sì tíì padà dé. Inú ọdún yìí ni obìnrin náà kọ ọkọ rẹ̀ sílẹ̀ pẹ̀lú ọmọ tó tọ́ lọ́wọ́ tó sì kó wá sí ilé Light. Wọ́n ló jí jáde pẹ̀lú ọmọ náà láàárọ̀ kùtù ọjọ́ náà kò sì padà wálé o. Àwọn ọlọ́pàá ti gbé òkú bàbá àtọmọ lọ fún àyẹ̀wò. Láti mọ eruku gan tó pa wọ́n ní pàtó, ìròyìn jákèjádò.